Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì ẹ má gbàgbé láti bá tẹ subscription button kẹ́dẹ̀ tẹ notification bell sódà gbogbo ìgbà tá bá ti mú àwọn review bí eléyìí evaluation wà ẹ máa láǹfààní láti rí sinimá wo la fẹ́ ṣe evaluation lé lórí which is Alimah yà ẹni tẹ́ bá ti wo Alimah ẹ lọ sórí Àpáta TV 1 and 2 yìí bẹ̀rẹ̀ ti máa rí wo ìzẹ́dà kẹ́ wo direct tàbí kẹ́ tẹ̀lé ṣàjẹmọ́ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn onífàṣẹ ṣe máa ń sọ tàbí kẹ́ wo direct látòrí ẹ̀ o Alimah lélẹ́yìí sinimá yìí máa lágbára gan ni o ilé ayé ilé asá wọ́n bá filẹ̀ máa ní o wọ́n lọ́bìnrin bímọ fún ni kò ní kó mọ̀ ṣekú pa ni ǹjẹ́ arábìnrin yìí nínú sinimá yìí bó ṣe ń ká mi lára tó ǹjẹ́ ó yẹ kó ṣe ní tó ṣe yìí tó bá jẹ́ ẹ̀yin lárákùnrin ṣe ẹ lè gbà á ṣe ẹ tí ẹ lè gbà á gan-an abẹ́ẹ̀ rí nǹkan sinimá part 1 a rò pé bóyá arákùnrin yìí ló ti ẹ̀ṣẹ̀ àbótiẹ̀ tí lójú ń ta ni suspense inú fíìmù yìí gàyàtà àròpọ̀ ti lójú ń ta ni àbí ó ní kọ́rọ́fín kan nínú kọ́ńbọ̀ọ̀dù rẹ̀ láì mọ̀ wípé ìyàwó gan lè kó ẹ̀dá o ìyàwó gan lè kó ẹ̀dá ìyàwó gan lè kó ẹ̀dá tọkọ ẹ̀ ní bàbá ni sọ̀rọ̀ kí ló wà nínú ká gbọ́ má bàa lágbájá rìn kó dẹ̀ yà fún ẹjọ́ kí ló wà nínú ẹ̀ dandan kọ́ ni kí ọkùnrin fi gbogbo ẹnu sọ̀rọ̀ ń tán pè lọ́kùnrin máa jẹ́ títí láé ṣùgbọ́n tó bá sọ fún ẹ pé aya mi ò nǹkan báyìí ni mo rí yàgò fún kí ló wà ń bẹ̀ ẹ yàgò fún tó bá ti mọ̀ pé kò ní pa ẹ́ lára ẹ wá wo ìgbésẹ̀ tí ìyàwó lọ gbé débi wípé ó lọ lóyún fún chíìfù tó jẹ́ àlè yẹn Délé Odùlé débi wípé ó lóyún fún ó bímọ fún ó dẹ̀ wà nílé ọkọ sinimá ìgbẹnutọ́ ìwò tí n bá ń sọ kò lè dùn dáadáa bíi pé kẹ́yìn gangan wò lórí Àpáta TV ibẹ̀ ló wà Alimah ni Alimah ṣe bẹbẹ ohun tí mi rò tọ́pọ̀bìnrin lè kò sí dáàrí lábẹ́ ọ̀run bẹ́ẹ̀ ni ohunkóhun oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílé ayé tá a wà yìí ṣùgbọ́n tá Alimah yìí tún kọ́ni lọ́gbọ́n ìyẹn ni pé ọkùnrin kò fura sí obìnrin kò fura sí ọkùnrin aya kò fura sí ọkọ kò fura sí aya torí wípé ta ló mọ̀ pé irú Alimah yìí lè gbèrú ìgbésẹ̀ tó gbé tó wá di wípé ó bímọ sílé òkèrè ó ga o.